fún obìnrin tó ń bẹ lọ́rùn ọmọ tó fẹ́ finú ṣoyún tó fẹ́ fẹ̀yìn gbọ́mọ kan obìnrin tó ń bẹ lọ́rùn ọmọ tó bá ti parí píríọ̀dù ẹ̀ tó ti parí nǹkan oṣù ẹ̀ gbìyànjú kó gẹ́ẹ̀tì ewé àgógó ogún ewé orí igún ewé apárí igún ewé yìí òun mo mú dání ní tútù kó gẹ́ẹ̀tì ẹ̀ kó wá lọ pẹ̀lú ìyèrè black pepper ìyèrè wàá lọ ewé orí igún yìí òun náà ló ń jẹ́ apárí igún òun náà ló ń jẹ́ àgógó ogún wàá lọ pẹ̀lú ìyèrè kó kúnná dáadáa wàá wá fi ọ̀pọ̀lọpọ̀ irú sí wàá wá fẹ́ já borí sí epo pupa omi àti iyọ̀ nìkan ló máa fi sí wàá wá kó ọ̀pọ̀lọpọ̀ irú sí àtẹ̀já borí gbígbẹ wàá fi sí wàá fi ṣe ọbẹ̀ yìí wàá sì á jiná lọ́jọ́ kẹta tó parí píríọ̀dù ẹ ló fẹ́ jẹ ọbẹ̀ yìí máa tẹ̀lé mi ká lọ síwájú kó tó ṣiṣẹ́ ìtàn síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria gbogbo àwa tá máa ń ṣe sàárà tá máa ń fi ájì tàyàn lọ́rẹ tá máa ń fi umura tàyàn lọ́rẹ tá máa ń yọ zakat tá máa ń ṣe sádàkọ̀ tá máa ń ṣe sàárà ẹgbẹgbẹ Global Dahiratu Dhikrlahi a wà ní home and abroad a wà káàkiri inú ayé small but mighty so ẹ WhatsApp wa lórí +2761295638 Global Dahiratu Dhikrlahi Islamic Organization ẹ dẹ̀ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì transformer 1100 power fún tọkọtìyàwó tí wọ́n ń wojú ọlọ́run 25,000 naira là ń ṣe promo ní Nàìjíríà egbògi tó wà very effective láti India láti China Arab country láfíríkà wà lápapọ̀ síbẹ̀ transformer 1100 power ó ń ṣiṣẹ́ fún low sperm count infertility weak erection quick ejaculation ọkùnrin tí nǹkan ọmọkùnrin ẹ̀ kéré manpower ní penis enlargement ní gbogbo àwọn àrùn tó máa ń da nǹkan ọmọkùnrin láàmú tí kì í jẹ́ kọkùnrin lè pàfọ́ọ̀mù dáadáa ló ń ṣiṣẹ́ fún ó dẹ̀ ń ṣiṣẹ́ fún infertility for both couples so ẹ gbìyànjú kẹ́ get a transformer 1100 power 25,000 naira get any ibi tẹ́ bá wà yóò dọ́dọ̀ yín ẹ dẹ̀ gbìyànjú kẹ́ bá wa gẹ́ẹ̀tì họ́ọ̀lì wọn àbá ìṣèkì àfàgbà natural apps àwọn èèyàn ń lò wọ́n ń dúpẹ́ eléyìí ń wò more than 300 àìsàn cancer ni diabetics ni asthma ni àwọn àìsàn ńláńlá ni wárápá ni epilepsy lóríṣiríṣi àwọn àìsàn bẹ́ẹ̀ ló ń ṣiṣẹ́ fún kódà wọ́n ṣiṣẹ́ fún spiritual àìsàn táyé bá fi ṣèyàn àti lo oògùn sí kò lọ àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni treatment ni cure ni prevention ni àwọn ẹni tó ń forí kókún aláǹtakùn ẹni tó ń jẹun lójú oorun ẹni tó ní ìbálòpọ̀ ojú oorun ẹni tó ní àtàkì ojú oorun ẹni tí kì í rórun sùn tí wọ́n ń dà láàmú kó gbìyànjú kó gẹ́ẹ̀tì all in one by Sheikh Afagba National at rate of 15,000 naira ẹ WhatsApp wa lórí +2761295638 gbogbo nǹkan lẹ́lẹ̀ lọ́ọ̀lì wọn fún.